Saheed like Muri gan pé tó bá ti ní nǹkan á fẹ́ kí Muri ní ṣáà ni pé nígbà tí Muri last date àyà ẹ̀ ló fi wá ń dọ̀bálẹ̀ lọ́dọ̀ àwọn kan mi mọ àwọn tó sọ pé tí Muri bá ti ń jáde lọ hospital òun fẹ́ kó máa lo mọ́tò Muri bẹ̀rẹ̀ sí ní lo mọ́tò lẹ́yìn tó jáde lọ hospital ẹ jọ ṣé ẹni tó lè ṣèyẹn fún yàn ẹ sọ fún mi pé ènìyàn ò dá tó ni and èmi máa ń sọ nǹkan kan lọ́kàn ara tèmi ni gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́kan opinion tèmi ni mi mọ ẹni ẹlòmínú wa lè reason bẹ́ẹ̀ fine èébú Òṣùpá ají lọ́dọ̀ tèmi kò tọ́ sí Muri ara because gbogbo ohun téèyàn fi ń support èèyàn ní Saheed fi support Muri fans Òṣùpá lè mi hàn bọ̀dọ̀lá mo ṣe like Muri tí mò ń gbórin ẹ̀ so Muri ní a lot of correction láti lọ ṣe personally láàrin àti Saheed kan ọmọ ẹ̀ máa yanjú ẹ̀ kì í ṣe èyí tá à ń wò pé ó lọ lé Òṣùpá bla 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 ìyẹn àmọ́ ní gbogbo yẹn Òṣùpá ti nífẹ̀ẹ́ Muri gbogbo àwọn táwọn sọ yìí Tọ́pẹ́ Nọ́tíkà náà sọ pé àtòrí Muri ní kíní kan bla 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 Òṣùpá gbé Muri lé wọn lórí gan ìfẹ́ yẹn pọ̀ gan ẹ mọ̀ tí irú ẹni bẹ́ẹ̀ bá ṣẹ̀yàn ó máa ń dùnyàn gan tó máa le gan fine ìjà ti parí bọ̀ nǹkan tí bàbá yẹn sọ yẹn Muri ní láti lọ ṣe kẹ́rìtì yanjú èmi dẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀ṣà Muri aláyé máa já gbangba ó kéré gan because orin wà ńlẹ̀ akẹ́yìn tí ò sórin sí yẹn ọ̀tọ̀ orin wà kò sí Muri òkè ní lágbára Ọlọ́run kò jẹ́ gẹ́gẹ́ bí èmi ṣe rí for now. Ẹ̀dẹ̀ rí ọmọ tí yẹn bá like tó bá lọ ṣe mistake fún wa kan síyàn tí wà tí ò dáa ìṣọwọ́ bí yẹn ṣe máa ń hate ọmọ yẹn ó ṣe like ẹ̀ ní ó ṣe gbà hate ẹ̀ torí òkè òkun mo ti ń bá yín sọ̀rọ̀ Muri ti wá ṣeré ní gbòórí dáadáa tí mo lọ bí orin Muri torí ńgbà yẹn ó máa ń sọ pé mami òun ọmọ Ìgbòho dádì òun Ìbàdàn Muri ní talent orin bẹ but ọlọ́mọ jẹ́ ká tẹ aṣọ àgbà mọ́lẹ̀ torí àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ pé Ọlọ́run ló dá wọn ṣe rí téèyàn bá ń ṣàṣì wọn ìràṣì yẹn mo máa padà sọ́dọ̀ èèyàn ni Saheed Òṣùpá ẹ̀ kì í ṣèyàn lásán àkàndá èèyàn ni nǹkan tó lọ lágbolé fújì ti lọ bọ̀tẹ́ ẹ wo bí wọ́n ṣe fà á tó lágbolé fújì at the end of the day Saheed padà ṣẹ́gun ni kò kí sí Saheed ló ń jà. Ọlọ́run máa fún yín ṣe rí nǹkan kan tí mo kàn rí nínú ọ̀rọ̀ yẹn kọ́lọ́n kó tó bọ̀ kíní yẹn máa bẹ̀rẹ̀ nínú yẹn ta ló yẹ kí n láìkí Muri Thunder Òṣùpá ni Òṣùpá ni máa ń gbọ́ tipẹ́tipẹ́ àwọn táìmù tí tójú ogun tiẹ̀ le gan tẹ́ pé gbà yẹn ló máa tí ó fi sọ̀rọ̀ ní níbi kan nígbà yẹn àmọ́ kíní yẹn ó dún aláyé yẹn gan irú fídíò kan àti social media máa ń play torí social media ó lágbára gan ọ̀rọ̀ tí wọ́n bá di sọ́lẹ̀ wọ́n máa ń repeat ẹ̀ níbi tí ìkànnì social media social media mo wọ̀rọ̀ yẹn níjẹ́ mo wo kíní yẹn níjẹta tó sọ pé àwọn ọmọ mi l'Òṣùpá máa dó ni kíní yẹn táláyé bá rọ̀ yẹn kíní yẹn máa rún nú wọn àti agbo Pasuma ló lọ́yẹ̀ Pasuma kan dúró ọkàn wò báyìí pé kíní àti mo ṣe báyìí láìfi yẹn kò sí táláyé bá rí wọn máa dùn pé máa wọ ọmọ tí mo láìkì pé kíní àmọ́ kò sí nǹkan tó máa ṣe bẹ́ẹ̀ ọ̀tẹ́ ẹ̀gbọ́n yẹn sọ pé kán lọ lé kò ṣe pé kán gbé kámẹ́rà lọ wọ́n máa lọ bẹ̀bẹ̀ ni kò sí nǹkan tó máa hápùn wọ́n máa lọ bẹ̀bẹ̀ ni ó kẹ́ ọmọ yìí ń sìn ọmọ tó ṣe wọ́n ọ̀rọ̀ ńgbà kan lórúkọ ọmọ boy Tóníà ẹ̀gbọ́n Muri yẹn kọ́ Muri Thunder yẹn ìpé ìbúlẹ̀ ẹ̀gbọ́n yẹn kọ́ bá òun wà ọmọ yẹn ti jẹ́ ọmọ Ṣàzú yẹn Portable ṣé mo ó kàn rántí ni tọ́lọ́ máa fẹ́ fàyàn yọ ọlọ́mọ ayé kéèyàn kan ó lè jẹ́ nǹkan tí òun máa rántí èèyàn bóyá rántí ẹ̀ mo ní Muri Thunder látàyà gbogbo ẹbí tí nígbà yẹn gbé kí ni Muri still alive gbogbo rẹ́kọ̀dì yẹn kò ṣe torí kankan torí pé mo jẹ́ fáṣọ Òṣùpá lọ́yẹ̀ kí n máa gbọ́ Muri sí nǹkan mi filẹ̀ àbọ̀ máa ń kámi lágbá ẹ̀rù ìrìn ẹ̀nì ló yẹ kó máa wà nírú kíní òkè lọ́dún kan báyìí ta níṣẹ́ tí mo ṣe o táìmù yẹn náà ni tí ó gbé sójú gan fún pé àwọn mọ̀láìkà kankan rẹ́kọ̀dì kan wà mo gbàgbọ́ orúkọ rẹ́kọ̀dì yẹn ni wọn ò ṣe fídíò rẹ́kọ̀dì yẹn dọ́pítì náà wọ́n jà kún studio ni mo lọ gbé máa yẹn mọ́tà ni wọn àti mọ̀láìkà wọn ò ṣe fídíò rẹ́kọ̀dì yẹn mo lọ gbé mọ́tò fún kò mọ́tà wọn ni mo bá yẹn máa yẹn lọ dáná ṣáìtù kílókè santop lórúkọ ẹ̀gbọ́n ẹ̀ yẹn promoter wọn ẹ̀ mo lọ gbé mọ́tò fún báyìí tó bínú kan studio
lórí pé kìnìyàn torí pé dẹ̀ yìí láìkì ara yẹn gbà yẹn tí kìnìyàn yìí wà lọ́fẹ̀ẹ́ yìí wà ń gbà yẹn ẹ wá wò ó nísìn ṣé òun lọ ẹ̀kọ́ wà ní position àmọ́ Ọlọ́run ọba tó ń ràn dá lọ́wọ́ Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ á gbé wọn ga àwọn amadégún máa gbéra padà agbára agbára Ọlọ́run láṣẹ Ọlọ́run Ọlọ́run torí ó máa ń ká mi lára gan kí ni gan àlàyé yìí àmọ́ Ọlọ́run á ń fa wọn lọ sókè agbára Ọlọ́run nítorí yà oníwà alẹ́ ẹ̀gbọ́n playboy oníwà alẹ́ o ẹ̀gbọ́n playboy ẹ wò mo really like nǹkan tẹ́ gbé kalẹ̀ torí múrí gan Ọlọ́run á dẹ̀ gba gbogbo á rí gbogbo a ṣe ń fẹ́ torí dáadáa náà là ń fẹ́ fún ẹ wò mo really appreciate yín gan Ọlọ́run àtúnlé àtọ̀nà tí yín náà ṣe torí dáadáa lẹ́ ń gbèrò fún múrí àti gbogbo wa tá à ń sọ̀rọ̀ náà torí tó bá bàjẹ́ fún múrí ìyẹn ò ní kó wá àkáǹtì wa kò ṣe nǹkan kan fún wa ìlọsíwájú ẹ̀ náà ni ó ló lè pè wá ló wàá múnú tiwa náà dùn gẹ́gẹ́ bí ẹni tá a nífẹ̀ẹ́ sí Ọlọ́run àtúnlé àtọ̀nà tí yín náà ṣe o mo really appreciate yín gan. Kalẹ̀ Hussein, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni pé ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé àwa fans lóòótọ́ àwa fans but tá a bá ní ká sọ̀rọ̀ Alhaji Muri Thunder nínú 100% fans wọn àwa tá a jẹ́ fans Òṣùpá kó 70 or 60 Yes. nínú ẹ̀. Kí ló sọ? So ó dàbí ọ̀rọ̀ Paso àti Taye Currency àjọ ń ṣe the same fans ni bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Muri Thunder àti Òṣùpá. Hello? Ẹ kálẹ́ mẹ́rin. Kálẹ̀ o Ẹ kú ètò. ètò ni Mo dẹ̀ kú Mr. Playboy. In fact, a fún yín ní 100%. Ẹ mọ̀ pé tí èèyàn bá wà tó bá wà creative tó dẹ̀ ní determination pé ẹni tó ń fẹ́ tẹ̀lé lélẹ̀ kò easy. Ṣé ti yé yín? A dúpẹ́ pé Alhaji Muri Thunder ni ẹ gbé jáde tẹ̀lé dúró sẹ́yìn. Ẹni tí ò bá wá ṣubú èèyàn ọmọ yìí ò ní wá ṣubú ẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ogun àtàwọn láìfẹ́ náà lè máa ṣe rí lágbára Ọlọ́run wọn ní wá ṣubú wa àmín gbogbo ibi tí gbogbo wa máa dé lágbára Ọlọ́run wa máa dé bẹ́ẹ̀ o àmín máa dé bẹ́ẹ̀ o. Ṣe rí social media gẹ́gẹ́ bí àwọn ẹ̀gbọ́n mi ṣe ń sọ látàárọ̀ ṣe rí gbogbo wa a kò máa ń wọlé bí a ṣe máa ń rí a ṣe máa ń sọ ṣe ti yé yín bọ̀tí èyí tá a máa sọ tó máa là wá Ọlọ́run á jẹ́ ká sọ èyí tá a máa sọ tọ́lọ́run ní nífẹ̀ẹ́ sí Ọlọ́run ní jẹ́ ká sọ. Tẹ́ bá dẹ̀ wọ́ọ̀ṣì gbogbo bá ṣe máa ń sọ̀rọ̀ lórí social media ọ̀rọ̀ wa ò kì í rí bákan náà. bẹ́ẹ̀ni Láti sọ ẹ̀ tó fi jẹ́ pé Ọlọ́run nìkan òun ló ní ìbẹ̀rẹ̀ òun dẹ̀ ló lópin. Ibi tí mò ń lọ fún yín ni pé ẹ jẹ́ ká jọ wo nǹkan kan nínú gbogbo àwọn olórin tó jẹ́ aṣíwájú ẹni tó bá ní ẹni tó jẹ́ pé òun ni copyright ẹ̀ mo fẹ́ gbé kínní ilẹ̀ nìkan jẹ́ ká sáré jọ wò ta lẹni tí ò tí ì bá ọ̀gá ìjà rí. látòrí Alhaji ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pé látòrí Alhaji Barrister kọ́lọ́n fọ̀run kẹwọn ṣe mọ̀ pé àdá fún yín mo fẹ́ ṣe rí ìkọ́ mo fẹ́ mọ̀ èmi tèmi ń sọ̀rọ̀ yìí ṣó ti yé yín ṣe rí ẹni tó bá súnmọ́ lórin ṣó ti yé yín ẹ lè dédé rí wọn lórí social media o ẹni tó bá súnmọ́ lórin ẹ ní dédé rí àwọn kì í sọ̀rọ̀ because social media ọ̀fẹ́ lohun náà máa ń pè bẹ́ẹ̀ni nítorí ẹ̀ tí wọ́n bá máa sọ̀rọ̀ kọ́lọ̀ jọ kó jẹ́ kí wọ́n sọ èyí tó máa la èèyàn ṣe rí ọ̀rọ̀ lórí Alhaji Saheed Òṣùpá àti Alhaji Muri Thunder
Ọlọ́run ló ní àárín ẹ̀ o because àṣìṣe tẹ́yìn wò yẹn àṣìṣe ò kọ́gbọ́n o. nígbà tí Alhaji Wasiu Alabi tó fẹ́ gba rẹ̀ lẹ̀ lọ́wọ́ Wasiu Ayinde nígbà yẹn tó fẹ́ lọ jọ́gà ńlá ṣe mọ̀ pé ó ní reason ẹni tó bá ń gbóni dáadáa ṣùgbọ́n ó padà jọ́gà ńlá yẹn Ọlọ́run dẹ̀ gbà fún ṣé ó ti yé yín because ó ti tó ni ṣùgbọ́n tá bá máa sọ̀rọ̀ Alhaji Saheed Òṣùpá àti Alhaji Muri Thunder. ẹ má bínú sà, ọ̀rọ̀ Muri àti Òṣùpá ó yàtọ̀ sọ́rọ̀ Wasiu Ayinde àti Pasuma o. ẹ tẹ̀lé nǹkan tí mo sọ fún yín ni. ẹyẹ kan dílẹ̀ wọ́n ṣàlàyé lọ́wọ́ ni ẹyẹ kan dílẹ̀. no mi ìwà against wọn òun kàn sáré mú point ẹ̀ jáde. ẹyẹ kan dílẹ̀ náà káwọ́ ibi tó fẹ́ land sí. ẹ máa tẹ̀lé ọ̀rọ̀ tí mo sọ ṣó ti yẹ yín general talk là ń sọ ṣe rí àní fi ọ̀rọ̀ Alhaji Muri Thunder ká fi kọ́ Alhaji Saheed Òṣùpá lọ́rùn òun mo fi sọ fún yín pé àṣìṣe ò kọ́gbọ́n ó ti lọ bẹ́ẹ̀ anybody rí ó tún lọ lẹ́yìn tí wọ́n ṣe fídíò ṣó ti yé yín. báwo lẹ̀yin ṣe mọ̀ yẹn. bàbá ẹ jọ̀ọ́ èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ẹ̀tẹ̀ bá ń tẹ̀lé ọ̀rọ̀ mi látàárọ̀ ṣó ti yé yín ẹ mọ̀ mi tẹ́lẹ̀ mi náà mọ̀ yín ṣó ti yé yín nǹkan tẹ́yìn ń sọ látàárọ̀ àti gbọ́ but nǹkan tẹ́mi ń sọ ẹ máa try láti gbọ́ ni kò ń ṣe gbogbo eléré ni wọ́n ń lọ ilé ara wọn. ìbéèrè mo bí yín nípa yín jà. èmi náà dá yín lóhùn ni ṣẹlẹ̀ tó nígbà tẹ́yìn sọ̀rọ̀ mo wà nígbà tẹ́ ń sọ̀rọ̀ yìí. ẹ̀yẹ kan dílẹ̀ lórí ọ̀rọ̀ tó ń sọ ẹjọ́. mo sọ̀rọ̀ lọ fún yín ni nǹkan tẹ́ ń try láti sọ ni pé ó yẹ kó tún lọ. ẹ má bínú. èmi dẹ̀ ń try láti sọ fún wa pé ṣe rí mistake yìí ó ti ṣẹlẹ̀ káwá bá bẹ Ọlọ́run kọ́lọ́run jọ kó gbé sókè padà. àwọn wọn ò jà mọ́ láàrin ra wọn. mò ń sọ fún yín pé ìgbà tí ó fẹ́ bẹ̀bẹ̀ tí gbogbo wa fẹ́ rí láre tó ṣe fídíò tọ́wà ní pálọ̀ tó ń gbóṣùpá tẹ́nibọ̀dì ń rí ṣó ti yé yín ṣùgbọ́n nígbà tó máa lọ kò ń ṣe gbogbo kámẹ́rà ló máa gbé sí wọn níwájú tó bá wá síbi ibẹ̀ tó bá wá sílé ara wọn ṣó ti yé yín ṣé yín mọ̀ pé nígbà tí Òṣùpá lọ tí Alhaji Saheed Òṣùpá lọ sí ọ̀dọ̀ Alhaji Wasiu Alabi tọ́lọ̀ bẹ̀ tọ́ ṣú ẹ̀ ṣé tó bá sọ fún yín pé Alhaji Òṣùpá ó ti wá ó gbé mọ́tò wọn àti Alhaji Pasuma wọ́n jáde lọ tẹ́nibọ̀dì ò dẹ̀gbẹ́ sínú fídíò ṣé èmi àti ìwà bẹ̀ bọ̀tí nǹkan tẹ́ bá dílé máa sọ àwọn táwọn sọ̀rọ̀ wọn yìí sìn wọ́n lè wà lórí social media kan máa wà bá ṣe ń sọ̀rọ̀ ìtọ́rọ̀ ẹ̀mú ṣe ń sọ fún yín pé òun ti ṣe mistake ti tiẹ̀ ó dẹ̀ ti mọ̀ káwa jọ tábà wá jẹ́ pé irú bí Mr Playboy ṣe ń dá kíni wọ́n lẹ̀ nísìn tó dá ìrísí wọn sí gbogbo ayé kí wọ́n lè dìde padà tó bá ń play life wọn London ṣó ti yé yín tí wọ́n ń play gbogbo ẹ̀ tó ń play ẹ̀ tèmi náà ń play tèmi náà lọ sórí kíni tèmi náà ń play tẹ́nibọ̀dì ń play ẹ̀ kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe bọ̀tí pé bóyá kán sì lọ bá Alhaji Saheed Òṣùpá yẹn ẹ jẹ́ ká kọ́kọ́ mú yẹn kú wọ́n ti ń ríra wọn lé ẹnujọ́ mẹ́ta yìí Alhaji Saheed Òṣùpá wọ́n sì gbé play fún wọn tó jẹ́ pé àwọn ló yẹ kó lọ play ẹ̀ nígbà tó sì ń lé lẹ́nujọ́ mẹ́ta yìí ó lọ play now but nǹkan tó ti wà lẹ̀ ìyẹn àwa táwa ń gbòòrò gangan àwa ló ń dùn wípé tó bá jẹ́ pé wọn ò dẹ̀ jà ó yẹ kó ti múùfù gan o ìjà yẹn ló ń jẹ́ kẹ́nìbọ̀dì máa wò pé ó ti lọ wípé kò